right, you're back. All right, congratulations. Welcome. Congratulations. Life attacking roundabout. This is the rescue team. Congratulations. Logbomoso kú oríire o. Àwọn military ló lọ. Congratulations sir. Thank you Nigerian police. Thank you. Welcome. This is Logbomoso Focus TV. Oríta Taki Logbomoso la wà yìí o. All right. Congratulations. Adúpẹ́. Welcome. Congratulations Nigerian. Logbomoso kú oríire o. The rescue. Oríta Taki Logbomoso ibẹ̀ la wà báyìí. The rescue has been done. Congratulations. Oríta Taki Logbomoso ibẹ̀ la wà yìí. Wọ́n ti kó àwọn ọmọ wa dé o. Congratulations. Gbogbo oríta Logbomoso ló ti dàrú yìí o. Àwọn èèyàn wa ń dunnú sọ́yọ̀ nígbà tí wọ́n rí rescue team tó kọjá lọ sìn tí wọ́n ń bọ̀ láti oríṣiríṣi náà là ń rí ní oríta Taki. They are saying congratulations and welcoming them now. Congratulations. That's just their boss that just passed now. Oríta Taki Logbomoso ibẹ̀ náà ti kí àwọn military tó ń bọ̀ láti operation. They just getting them now. A kú oríire nílùú Logbomoso. A kí bàbá wa kábíyèsí ọba Gandhi Afọlábí Ọláoyè. A kú oríire ìrìn àjò tẹ́ ẹ ṣe lọ sí ọ̀dọ̀ IG nìbàdàn nílùú Àbújá ó ti ṣe sóréré o. We are saying congratulations to everybody. Congratulations. Inú àwọn Logbomoso dùn lálẹ́ yìí o. We are really happy. Logbomoso can now sleep now. We can sleep properly. Congratulations. Congratulations gbogbo ẹ̀yàn ọmọ bíbí ìlú Logbomoso. Àwọn rescue team yẹn náà kọjá lórí Taki sí o. Say congratulations to them.